Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Aki gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Eléyìí ga eléyìí kọjá bẹ́ẹ̀ quick one lélẹ̀. A ní ìdí láti ṣe ní quick one. Ó possible kẹ́ ti rí ní àwọn ibì kan. Ó dẹ̀ possible kẹ́ má ti rí. Bẹ́ẹ̀mi náà ṣe rí náà ni mo ṣe ní kò gbọ́dọ̀ jẹ́ èmi nìkan ni máa rí. Kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ èmi nìkan ni máa gbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé nǹkan tí mo mọ̀ ẹ mọ̀, nǹkan tẹ́yin náà mọ̀ èmi náà ò mọ̀. Mi ò mọ nǹkan tí mo lè sọ ṣá. Ju wípé bóyá tèmi àti tá bá jọ wò ó tán, a wá mọ̀ bóyá ó yẹ ká tètè máa pín fún àwọn ẹbí wa lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, ẹ máa bá mi ká lọ. People should gather together. Sorry. Come over now. You go see the. Should we say something? We are the victims, we were robbed at one hotel. The one at Bodija. They stole our phone. They robbed 24 girls. And the managers are not saying anything. 25 phones are missing. And they are not even saying anything about it. How will I It's a set up. It's a set up. It's a set up. We came for our string job. I don't even know what. I don't understand it. We came for an string job. So, anywhere the batting will video you. Please, I want to beg you in the name of God. Please share this video. Share this video. We have a lot of reasons to share this video. That's just the truth. The first reason is that Omar is alarm for others not to fall into the same victim. See our ladies here, see one forcing. So I will narrate the story, and I really want us to address this issue. Don't jump into conclusion, but believe whatever I want to say now, it is what I know. I mean, it's on money by. So on Saturday, this very Saturday to Loyi, that is today is 10. That's Saturday 8. I got a call from one of my sisters that we on one station and housing police station to one body and be roundabout here housing and what about division and what about losing on a road tabati day housing yes left by I want to buy more bad than that on my more police station in Baltimore station I saw a lot of ladies there. Some of them only sorrow one come car. And I saw one man come bounce sorrow anyhow. That was when I challenged him and if you don't allow them to talk, how are we going to know what really happened? Later, I discover that man see on bound girls in sorrow. She come accuse our girls in to by Jane Ranu, then in law. Why she ma go so well doing your buying in Ranu. 10 kilo shele, kin story go to shele behind it. And here is the story. Our lady, some of them won't meet Boboto Waloju screen. Won't meet there. Ó lọ sínú UI to go and hunt for ladies. Pé òun ní events ní Ìbàdàn. Pé so òun wá ní the ushers láti bá òun ṣiṣẹ́ lọ́jọ́ Saturday yẹn. Ó exchange number pẹ̀lú òun. Then ó fún wọn ní address ibi táwọn ti máa pàdé. Which the address is Bon Hotel tó wà ní Bódìjà. Tí man yẹn ti ń ṣe CSO. Bon Hotel tó wà ní Bódìjà. Pé ìgbà táwọn dẹ̀ dé sí Bon Hotel yẹn, báwọn ṣe fẹ́ wọlé, they are about 25 ladies. Báwọn ṣe fẹ́ wọlé normal hotel protocol ta làwọn béèrè, àwọn dárúkọ ẹni táwọn béèrè. Wọ́n dẹ̀ check àwọn, wọ́n check bag àwọn, wọ́n check àwọn in, wọ́n lọ bá ẹni yẹn. According to those guest stories. So, ìgbà táwọn dé ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn, pé bọ̀bọ́ yẹn ni fine, pé ibi iṣẹ́ táwọn ń lọ, pé òun ò fẹ́ kí wọ́n débẹ̀ kán máa wá oúnjẹ kiri
pé then òun ò fẹ́ nǹkan tó máa distract wọn ó wá mú wọn lọ sí òkè ó ti gba 3 rooms lọ́wọ́ Bond Hotel ó wá kó àwọn ladies yẹn lọ sí òkè ó fún wọn ní different rooms pé kí wọ́n kó báàgì wọn síbẹ̀ àti fóònù wọn kí wọ́n ti pa mọ́nú room yẹn ní Bond Hotel pé kán wá máa bọ̀ nísàlẹ̀ kán wá jẹun kó tó di pé wọ́n lọ sí party yẹn. To cut the whole story short, ibi tán ti ń jẹun lọ́wọ́, some of them ní àwọn ò feel comfortable pé how come táwọn máa fi turkey àti chicken méjì jẹ rice and they are going for ushering job that this is too luxurious for ushering job. That was when they pick up that ẹni tó ti ẹ̀ ń gbé àwọn lọ́gán káwọn lọ wò ìgbà tán máa dé inú room wọn lókè kí tó wà lọ́wọ́ wọn wọ́n try láti fi ṣí ilẹ̀kùn yẹn kí yẹn ò ṣílẹ̀kùn yẹn. Àwọn kan wà tó jẹ́ pé kí wọ́n ṣílẹ̀kùn yẹn bọ̀gbà tí wọ́n dé inú room wọn bá nǹkan kan wọ́n ti kó gbogbo phones wọn earpiece power bank and everything. Ìkan nínú àwọn bags tí àwọn ladies yẹn gbé wá náà ni bọ̀bọ̀ yẹn fi kó over 25 phones because some of them are using 2 phones. So bẹ́ẹ̀ náà ti padà wá sísàlẹ̀ pé where is this guy, where is this guy, where is this guy. Alarm tí wọ́n raise yẹn that was when maybe some of the management approached them and say kí ló ń ṣẹlẹ̀ àwọn yẹn náà ní ẹ lè lọ o ẹ̀yin lẹ wá ẹni ẹ̀yin lẹ tẹ̀lé ẹni wá àwọn ò tí ì rí ẹni yẹn. They said they locked them somewhere láti sọ pé àwọn ò ní lọ sí anywhere o not until they pay for the meal they don't order by themselves. Later they started saying the guy did fake transfer for them as well. Meanwhile Matimo approached one of their manager ó ní bọ̀bọ̀ yẹn ti book ahead ó ló ti book ahead ó ti book 2 rooms ahead ó nígbà táwọn wá ráwọn guys yẹn tó dé tó ń bọ̀ ó ní ó ṣàlàyé fáwọn pé wọ́n sùn pé wọ́n kàn fẹ́ change ni Ọlọ́run dẹ̀ yarí pẹ̀lú ẹ̀ wípé wọ́n lè ju méjì lọ nínú room. Now when we get to the station ìgbà táwọn dé station yẹn táwọn kúrò ń bẹ̀ pé káwọn lọ sí station wọ́n ti ń ti case yẹn mú àwọn ladies yẹn lọ́rùn pé àwọn gangan ni victims pé àwọn gangan ni ó ṣẹlẹ̀ but thank God for the DPO of that division. Ọlọ́run máa kẹ́wú máa yẹn o Ọlọ́run ní pa wọ́n lọ́mọ o gbogbo ibi tí àwọn ọmọ tí wọ́n náà bá wà wọ́n máa ránu gbà o because àwọn ladies yẹn ni pé ìgbà táwọn tó dé police station yẹn lọ́kàn àwọn tó balẹ̀ when the woman said no now we have to investigate this matter. Àwọn ladies yẹn kó tó di pọ́n kúrò lóòótọ́ náà ti ní kan fáwọn ní CCTV footage ìgbà tán dé police station náà ṣe mú CCTV footage yẹn wá. Now story tí mo kàn ra narrate let me cut it short like that then I will not judge yet but màá bẹ̀ management Bond Hotel please share this video kó rí wọn mo máa bẹ̀ management Bond Hotel you are a very big brand reputable brand ló yẹ kẹ́ jẹ́ fún the whole city of Oyo State. Mi expect pé a máa gbé ọ̀rọ̀ yìí gan wá sórí media rárá àtọ̀ mo expect rárá àtọ̀ but when I notice the way your management is handling the case gbogbo wa kọ́ la gọ̀ tá mọ̀ nǹkan tá ń ṣe. So I will beg you gbà tí mo bí mọ́mì yẹn lérè lọ́jọ́ yẹn ìyẹn DPO yẹn wọ́n advise pé tó bá ti di lẹ́nìí káwọn girls yẹn máa bọ̀ níbẹ̀ yẹn then later on ni I discover wípé guy tó wá lodge sí Bond Hotel is already a wanted by police in Anambra State. Wanted ni ọlọ́pàá tí ń wá ó ti ń ṣe tipẹ́tipẹ́ and the reason why you need to share this video is that káwọn ẹlòmíì náà tún máa lọ fọ́ sírú victim yẹn because if we taban care wípé torí pé a fẹ́ kórúkọ brand kan jáde a fẹ́ drag brand kan ẹ jẹ́ ká wo àwọn ẹlòmíì náà tó máa fọ́ sírú victim yẹn kò ń ṣe ìranù làwọn ọmọ yìí ṣe lọ they went to go and hustle. We went to go and hustle. Àwa náà ṣe event tó jẹ́ pé gbogbo àwọn ushers tá máa ní wọ́n máa wà fully booked that we hunt for ushers. Tá máa pè yàn ṣoléyàn tó lè bá ṣọ́ṣà ṣoléyàn tó lè bá ṣọ́ṣà. That will even be a kind of things for our jẹ́ legit events somebody now. So please I want to beg you in the name of God drop your comments help me to tag Bond Hotel. Their management need to do something to it. Wọ́n gbọ́dọ̀ ní nǹkan tó máa ṣe bí bẹ́ẹ̀ kọ́ the more we keep narrating this story online ó máa drag orúkọ brand wọn mo ní wọ́n mọ̀ nǹkan kan pa ẹ o I didn't say that mi ní wọ́n mọ̀ anything pa ẹ but me I'm just saying that kò sí bá ṣe máa sọ story yìí
a máa dárúkọ Bond Hotel dá pé ex ẹni tí wọ́n wá criminal tàn wá ọ̀dọ̀ wọn ló lodge sí, criminal tí wọ́n wá ọ̀dọ̀ wọn náà ló tún ti rob over 25 ladies. At least 25 ladies in your compound. Ó yẹ kẹ́ mọ̀ wípé kò book fún conference side, kò book fún dinner side. You should question that person. Then we believe we can to lodge sínú hotel. At least only details tẹ́ máa ń gbà lọ́wọ́ ẹ̀. Even we, tá bá lọ sí hotel, kò sí báyìí sọ pé àwa ní báyìí, yet we still drop our details. So please, ẹ bá mi share video yìí tí it reach to kò tí dọ̀rọ̀ wípé ká máa share lọ sọ́dọ̀ àwọn mo mọ̀ pé àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn dáadáa, but Bond Hotel management, they have to do something to this. 25 ladies are involved. 25 ladies. Ẹ gbàgbé pé wọ́n wá nǹkan tó ń fẹ́ jẹ lọ. A máa rí kan nu wọn náà tó máa mọ̀ pé òun mọ right òun láti wá nǹkan tó ń ṣe, because it is your right once to check him into your hotel premises to protect their life and their property. If you don't know, because CSO yẹn lọ́jọ́ yẹn when I approach him tó ń sọ wípé àwọn ọmọ yẹn wọ́n ṣe ìranù ṣe gbàṣàwò ṣe ìranù náà ṣe wá ọmọ èèyàn 25. Ó ń sọ fún wọn ẹ̀yin náà dẹ̀ bímọ. That man, you are asking me that what did I know about security? So now, maybe by now you will know what I know about security. Thank you very much. Please let me share this video. I beg in the name of God. Thank you. Boko Haram go buy soldier. In colleague go come carry in dead body. Wear an uniform. Do an parade. Carry and go cemetery. Shoot bullet in the air. Pay am last respect. Then bury am. Carry flag. Go dey give the family as a sign of honor and his bravery in the battlefield. When soldier come catch Boko Haram, they will come receive call from one politician say make una catch them, hold them. When they ask why we go hold them, why we no go kpai them, dem go say make una leave them. Dem no know wetin dem dey do. E fit happen be say this thing wey dem dey do sef na force na im dey force them to do, so make we no pay evil with evil. When they ask what about our own soldiers wey dem kpai, they go say those soldiers pay the supreme price my foot. Those same Boko Haram, they will come rehabilitate them, integrate them, put them into the system. They go still come back, they cause havoc, they make many people they cry. Shey una don see how many of our soldiers now wey they don kpai. Look at this young soldier Akachukwu, the only son of the family wey come from Ebonyi State. Where the family they think say this guy now as he don join this force, he go dey clean tears in the eyes of from the eyes of him parents, because he come from a very poor background. Now this guy no tey wey he join the Nigerian army. This guy now don go down the drain. The family sef, even the dead body, they no even see. They no even know where dem bury their own pikin. What a life. What a life. The family they happy say dem get pikin wey wan serve in fatherland. They never knew say the serving wey wan serve the fatherland go be the last breath of him life. E no go even tey for inside. Then they use our soldiers, they use them, they do sacrifice. That's why I don talk am before and I go still talk am again. If you be Nigerian youth, I still dey tell you, if they open recruitment form, no go fill am. No go join Nigerian army if you wan take for your life. I know say anyhow wey be man pikin go kpai. E better make you just dey, make you know wetin kpai you, than make dem dey use your own life dey play gambling. All of them know wetin dem dey do. Because how could a trained soldier they go kpai them just like that? How dem go attack his base just like that, kpai people for that place without the knowledge of them wey be say they go know say attack dey come to them? They no get people wey be say dem dey surveillance wey dey check around. See, Nigerian youth, make una dey wise. If not na so dem go dey first now una go dey enter the work, una go dey use una life dey play kpakpangolo. What arrant rubbish. Until this thing stop, youth, make una no join this work. Make the worst mistake wey you go do for your life na make you go join Nigerian army. I don tell you, if you like make you no hear. What arrant rubbish. Tó bá jẹ́ wípé wọ́n pa wọ́n kọ́, tó bá jẹ́ wípé wọ́n pa wọ́n kọ́,
Ọ̀rọ̀ yìí máa ti wá ń pọ̀ jù lójoojúmọ́. Eléyìí máa pọ̀ èèyàn 25. Ibo mélòó lèèyàn mọ̀ tán ti ṣerú eléyìí? Kí ló dé? Irú àgbákò wo ló ń rìn kiri ìlú Nàìjíríà yìí? Irú ọ̀rọ̀ mìnìgbà wo ló ń rìn kiri? Irú àgbákò wo ló ń rìn kiri? Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Àní mo tún wí lẹ́ẹ̀kan sísẹ̀. Nàìjíríà burú kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín. Eléyìí gbẹnu tán. Ṣé rí wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ta ló kù? Ta la fẹ́ dúró dè? Ta la fẹ́ sá fún? Ta la fojú jọ? Nobody. Ó wá ń le sí ní ojoojúmọ́. Èèyàn 25. Àní tó bá jẹ́ wípé wọ́n pa wọ́n ńkọ́. Ṣé ẹ mọ̀ wípé àwọn tó máa ń sọ wípé kíní kan kànga or something like that, wọ́n máa ń lo ọ̀rọ̀ kan gbà kan, wọ́n máa ń lo slang kan gbà kan. Ẹ dà wọ́n sí kànga, yes, mo ti rántí. Ẹ dà wọ́n sí kànga tó fi ṣe Yorùbá fíìmù. Nǹkan tó ń ṣẹlẹ̀ náà fi ṣe o. Because irú eléyìí náà tó bá jẹ́ wípé ó ní opportunity láti lè kó wọn lọ síbi tó máa ti dá wọn lóró tó jẹ́ pé wọ́n máa gbà nǹkan tó máa gbà tán, wọ́n dẹ̀ máa da gbogbo wọn sínú kànga ńkọ́. Tó máa dà wọ́n sínú ilẹ̀, tó máa bò wọ́n mọ́lẹ̀ ńbẹ̀. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi. Fún àwọn ẹbí wa tó wà nílé, fún àwọn ará wa tó wà nílé, àwọn innocent tó ń mọ nǹkan kan, tó sì ń wá iṣẹ́ kákàkiri, tó ń rìn kákàkiri, gbogbo àwọn tó máa ń kọ nọ́mbà iṣẹ́ sára ara wall, ara ògiri ní Nàìjíríà yẹn. Àwọn èèyàn tí ń jágbọ́n wọn sìn. Bọ́ ẹ wo ọ̀nà ibi tán gbé gbà. Ẹ wo brother wa tó witness gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ṣe. Ó láwọn náà máa ń ṣe. Àwọn náà máa ń ṣe. Ṣé ni tó bá lọ sí church kan sí tàbí wọ́n lọ sí mosque ń sìn, wọ́n sọ pé ẹ jọ̀ọ́ àti ẹ̀ sáré ní ìdè èèyàn bíi 50 tó bá dọjọ́ Sunday àmọ́ wá kó wọn. Wọ́n fẹ́ bá wa lọ ṣiṣẹ́ ni. Nǹkan tó fà á nìyẹn. Tó bá jẹ́ abiyamọ, share fídíò yìí. Eléyìí yàtọ̀ sọ́rọ̀ politics àbọ̀rọ̀ Yorùbá nation pé àwọn ẹbí mi ò fẹ́ gbọ́ tàbí kíní kan. Àtẹbí àtàrà àtojúlùmọ̀, ẹ jẹ́ ká share ètò yìí fún, torí ẹ̀ la ṣe ṣe ní ṣókí tí ò fi pọ̀. Ẹ̀yin lè ti rí níbì kan, àwọn ẹlòmíì lè máa ti rí. Bẹ́ẹ̀mi náà ṣe rí náà lélẹ̀. Àwọn ẹlòmíì lè ti rí before tèmi náà tí mo gbé jáde. Ẹ má jẹ́ ká dágunlá lórí ọ̀rọ̀ yìí. Ẹni táburú máa kàn tó máa kàn wá kò ní kan o. A ní fojú sunkún ọmọ, a ní fi ara gbà àjò alọ́ọ̀dé. Ọlọ́run ò ní jẹ́ kémi àti yín, Ọlọ́run ò ní jẹ́ ká rìn lágbára lọ́wọ́ Ọlọ́run. Nàìjíríà burú wá kéré ó tóbi, kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Elédùmarè. Mo kí wa lẹ́ẹ̀kan sí ipa kó bójú ọjọ́ ṣe rí. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín, Ayé Ọpẹ́yọ. God bless you. Bye for now. One love. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Power International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Power fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé.
kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Aba International Limited. Health is wealth with care. God is.